mi ìgbàgbọ́ pé àlá lásán ló fẹ́. Ìgbé ọmọ wù mí gbọ́ gbàgbé jẹ́ pé látọdún 6 tẹ́ ti so igi àgbọ́pá. Stop ẹ mi ṣe máa ń láìkì píkì lọ́wọ́ ẹ̀yìn bíbá sáré mu. Nǹkan tójú mi ti rí nǹkan tójú mo fi POS sanwó dánwò church mi. Ní inú ilé ọmọ tèmi lèmi wà yìí tó bá fẹ́ pàṣẹ bíbá yìí gba ilé ọmọ tiẹ̀ tó tí ì bí yẹn gbàbẹ̀ lọ. Can you please stop attacking me when I'm trying to make a point? You are not making a point, Somi. You are making a conclusion that I caused all my miscarriages. Ọmọ ẹjọ́ máa jọ́ sí gbogbo bíbá yìí àwọn àṣẹwà yìí. Bí yàrá mi ṣàṣìwọ̀n bíbá yìí. Torí ìgbà tí Sọ́mi bẹ́ẹ̀ máa da irun mi síta, má ṣàrìbí kò sí.